ẹ wò ó, èmi àti bọ̀dá Gbénga ti ní ìbálòpọ̀. Bẹ́ẹ̀ ni, mo sì gbádùn ẹ̀. 30 minutes náà fi bá mi ní àjọṣepọ̀. First round. Ó wá ń bira yín léèrè pé ṣé second round wà ní? Àmúrọ̀ bọ̀, ẹ ló jìnnà. Wọ́n ní kẹ́ ẹ wá jẹ sàárà, ẹ lọ́jọ́ wọnú. Sówó epo náà ní kẹ́ ẹ mú wà ní àbówó ata. Ẹ jókòó dáadáa. Àmọ́ mo fẹ́ sọ nǹkan kan fún yín lórí Ó Gbẹnu Tán reality show yìí. Ìwọ tó o bá ti subscribe sí YouTube channel mi, ìwọ tó o tí ì wo ọpọlọ, o ti bí sí o. Bọ́pọlọ ò bá wọ 5,000, mi ò ní post part 2 o. Mi ò fi threat yín o, mo ń sọ reality fún yín ni. Ẹ wò ó. Nígbà tá a wá ṣetán, ojú tì mí, mi ì lè wojú bọ̀dá Gbénga. Lẹ́yìn ìgbà yẹn, mò ń wò pé ọ̀rẹ́ ọkọ mi. Àmọ́ kí n má parọ́, mo enjoy ni ẹ o. Wàláì, ayé onírọ̀ ò lè dá, mo enjoy ni ẹ. Lẹ́yìn ìgbà yẹn, ẹ̀mí yẹn wá sọ sí mi lọ́kàn wípé wọ́n mà sọ pé ọkọ mi ṣàwọn. Kí ni ọkọ mi ṣe fún yín? Ẹ sọ nǹkan tó ṣe fún yín. Kí láyàn fẹ́ ṣe fún yín? Wọ́n ní kò ṣàwọn, mo ní láéláé. Ẹ sọ pé ó ṣẹ̀yìn lẹ sọ fún mi lẹ́ẹ̀kan. Ẹ ṣe máa ní kò ṣẹ̀yìn. Ẹ sọ fún mi gbogbo tó bá ṣe fún yín pátápátá. Ẹ sọ fún mi. Wọ́n ní kò ṣàwọn. Táwọn sọ bẹ́ẹ̀ ni. Nǹkan táwọn sọ ni pé ẹ má change ẹ̀. Ẹ má change ẹ̀. Ẹ má change ẹ̀, mi kì í ṣe ọdẹ. Wọ́n ní mo ṣàlùwà. Ṣé o mọ̀ pé ọkọ ẹ̀ ìwọ dẹ̀ sọ̀rọ̀ báyìí, omijé kan bọ́lẹ̀ lójú wọn. Kí ló tẹ̀ ń sunkún? Ọkọ ẹ̀ ti sọ mí di ẹni burúkú. Gbogbo picture tó ń rí yẹn, picture ẹ̀ ni, kì í ṣe picture ẹlòmíì. Mo fi AI dìtẹ̀ ni. Ṣùgbọ́n ó máa jó ẹ́, kò ní dé pé ìwọ ni fúlì. Ìwọ ló wà ń bẹ̀. Mi ni mo wà ń bẹ̀. Kò jọ àbúrò mi, kò jọ ẹ̀gbọ́n mi kankan. Ọkọ ẹ̀ ti kàn mí lẹ́yìn ọkàn. Dandan ni kẹ́kọ̀ọ́ rẹ̀ rí jáàká. Jí kí n mọ owó tẹ̀ ń pa ẹ ti pọ̀ jù. Ṣé o mọ̀ pé lówó bẹ́ẹ̀ láàlú ìlànà ìdìbò? Ọlọ́gbọ́n ló ń jó, ọ̀mọ̀ràn nímọ̀. Ẹ̀yin lẹ́ni kí n lọ ṣe múfì o. Mo ṣọpọlọ jáde. Wò ó. 11,700 àbí 600 ní subscribers mi o lórí YouTube. Wọ́pọlọ o. Àtìgbà àwọn tó wà lórí TikTok ní tiwọn, enemy of progress, the most of them wọn. Àmì ìtẹ́tùmọ́sọ. Bá a bá fi gbogbo òòlù gúnyán, tá a fi gbogbo òòlù ṣe bẹ̀, ẹni tí ò ní lókèlè kan bù kò ní lókèlè kan bù. Bá a sì gúnyán sínú èpo ẹ̀pà, tá a ṣe bẹ̀ sínú èpo ẹ̀gúsí, ẹni tí ó yó kúkú yó. Kí ni mo wá ń pa àlọ́ fún? Ọ̀rọ̀ nípa diabetes ni o. Ó wà káàkiri, wọ́n ń géyàn lẹ́sẹ̀, wọ́n ń géyàn lápá nítorí ìtọ̀ ṣúgà. A wá mú egbòogi láti ilé iṣẹ́ Olúwaṣeun Herbs. A mú wá fún yín láti fi ṣe ìwòsàn fún diabetes. Àwọn èèyàn ti lò, wọ́n ti jẹ́rìí sí, wọ́n ti lò, wọ́n sọ wípé àgbàlẹ̀tù. Wọ́n ní ilé iṣẹ́ Olúwaṣeun Herbs, wọ́n náà wà náà tó ṣe é. Wọ́n nítorí pé kíni, ọba báyìí ló tó yín erin fún. Àwa gangan làgbà. Àwa ní o, ilé iṣẹ́ Olúwaṣeun Herbs. Àwa náà sì kọ́ ọba mi òkè ni. Fún ìtẹ́ bá ní diabetes, ìyẹn ìtọ̀ ṣúgà type 2, type 1 ni. Ẹ kàn sí ilé iṣẹ́ Olúwaṣeun Herbs kẹ́ wá gba ọ̀kan tí yín ní owó tí ò ga ní lára. Ọ̀pọ̀ lápè, díẹ̀ báyìí lákòókò ń rí. Ọba mi òkè ló fún wa léwé àtìgbò láti fi ṣe ìwòsàn ọmọ aráyé. A ò ní fàìsàn gbogbo o. Àṣẹ. Ẹ pè sí wa lórí nọ́mbà yìí 07038010978 lẹ́ẹ̀kan sí 07038010978. Àwa ni bàbá. YouTube, ṣé àwọn enemy of progress náà ti wà lórí YouTube ni? Most of àwọn tó lórí TikTok yẹ kó ṣubú kán fèsì èyí náà wá. Ọlọ́run mi ò tí gbà fún wọn. Gbogbo followers lórí TikTok yìí, ẹ má dá wọn lóhùn. Fake ni gbogbo wọn. Ni most of them wọn kò ṣe gbogbo wọn náà. Ní ìsìn báyìí, àwọn tí mo yáwó lọ́wọ́ wọn fi ṣe múfì tí ń lé mi kiri o. Gbogbo tó bá ní nọ́mbà mi lọ́wọ́,
tó bá send picture mi sí ẹ jọ torí Ọlọ́run ọba kò lè ṣe fídíò lé lórí o torí mo ṣe wà yìí ó sì sùn ní ìdílé tí màá pè. Wọ́n wá ní ẹ mọ́ kò rí fún mi mọ́ ẹ sọ fún mi kedere kí n mọ̀. Ọkọ ẹ pa ìyàwó mi ó pa ìyàwó ṣẹ̀sì níyàwó mi. Wọ́n ní díẹ̀ táwọn máa ń gbé wá sọ́dọ̀ wa ń gbà yẹn nígbà tó fi bí first born obìnrin ọmọ tó máa wá sọ́dọ̀ tó láìpẹ́ ọmọ yẹn ní àti Elizabeth ó ní bẹ́ẹ̀ ṣùgbọ́n pé Elizabeth ti kú Elizabeth ti kú èmi ò gbọ́ ná o tó bá kú ṣé ọkọ mi ló pa ni ọkọ ẹni àṣírí Elizabeth lóyún fún ọkọ ẹ. Elizabeth lóyún fọkọ ẹ àti báwo Elizabeth lóyún fọkọ ẹ torí mo ní tí Elizabeth ní tó sì mọ̀ pé mi kọ́ ni mo lóyún Elizabeth wá gbé oyún ni ọkọ ẹ ṣe wá mú Elizabeth ó wá lọ gbalé fún ó wá mú Elizabeth lọ sí Àbújá àbúrò Elizabeth wà tí Elizabeth ti bímọ tí Elizabeth ṣe kú èmi kò rí ọ̀rẹ́ Elizabeth tó post Elizabeth RIP Elizabeth kú òdodo kí ló dé kí ni mo ṣe fún ẹ mo ti introduction fún ẹ wedding ló kù olùdẹ ń dá mi dúró pé o fẹ́ ṣe tán o fẹ́ ṣe masters ẹ o tó ṣe wedding that is the plan that is the kìnìún kan mo dẹ̀ gbà fún ẹ ó máa ń wálé mi ó dé lóyún mi mọ̀ kó lóyún mi mọ̀ ó kàn sọ pé òun ò ṣe mọ́ lọ́sàn kan òru kan ni ọkọ ẹni mo tún wá lọ bá kókó bá mi bẹ Elizabeth mama mi má mo ń sunkún bí ìkókó báyìí fún ọkọ ẹni because I so much love this girl not knowing pé òun àti ọkọ ẹ wọ́n jọ ń ṣe wọléwọ̀de wọ́n jọ ń bára wọn lájọṣepọ̀. mo fi gbé èso lára ọkọ ẹ ni ọmọ yẹn tó kù yẹn kò jẹ́ kí mo fẹ́ gbẹ̀san èrò kan ní pé gbogbo ọmọ ẹ méjèèjì ni máa kidnap tí ó sì lè rí owó tó jáde kó láyé. Elizabeth òun náà kò ṣe kó bí yá obìnrin pọ̀ǹtà with that kind of àwọn tó disappoint àwọn tó betray me yẹn they too close to me èmi àtọkọ ẹ close go èmi àtọkọ ẹ àjọ ń bò obìnrin kan náà sùn nígbà tí ọkọ ẹ gbé olóṣó èmi ò gbé àwọn olólè olóṣó yẹn pariwo oh God this guy no fit do wẹ́wẹ́ ọkọ ẹ dé mọ̀ pé ẹ̀gàn ni ẹ̀ tùráyà ni mí ó dé pè mí èmi dá fún tèmi ni torí mọ̀ pé Elizabeth ó pè mí wọ́n àtọkọ ẹ̀ tí pàdé tí mo ti ń fẹ́ Elizabeth ó dé pè mí pé kí n gbé ọmọ yìí kó ń kọ́ bí ó ń ṣe kí ni kò wọ́ ẹ̀pọ̀ ọmọ yẹn ti sá nǹkan ó ti mú nǹkan tó ó ń ṣe ń bá sùn ó ń pòṣè ó dé bẹ̀ òun kó ń bá alájọṣepọ̀ ó ní kí ni ó ló dé bẹ̀ òun ní pé òkè no problem òun á kọ́ lọ́gbọ́n ń dé fi bọ́mọ yẹn lájọṣepọ̀ tó lọ́lọ́ ìgbà tó bẹ́ẹ̀ lè ọmọ olóṣù náà wíwẹ̀ sọ pé kí ọkọ ẹ náà máa bọ̀ káwọn méjì máa bá dá sí so àwọn ọjọ́ dúró obìnrin kan náà rí ìmùlẹ̀ wo ló tún wá jù yẹn lọ àwọn ọjọ́ ń jẹun bì kan náà àwọn ọjọ́ ń mú bì kan náà ọkọ ẹ wá wúyàn sùn tó ẹ bá ń yan àlè ìyàwó òun lórí bá yàn àlè ẹni tó ti ṣe introduction fún ó kàn kó wedding lásán ó tún wá báyìí lásán ó tún wá fún lóyún nìyẹn ó wá gbé lọ sí Àbújá ìgbà tí ọmọ yẹn fẹ́ bímọ ọmọ yẹn wá kú. ìgbà wo lè ṣẹlẹ̀ ọmọ tá à ń sọ yìí ọmọ tá à ń mò ń sọ fún ẹ kó bí yìí junior ẹ ju ọmọ yẹn lọ. now àwọn fámìlì yẹn wọ́n tí wọ́n bá fa wàhálà wípé àfikún wá fẹ́ àbúrò yẹn láti lọ́dọ̀ àwọn ó máa fẹ́ àbúrò yẹn ló ń tẹ́kẹ̀ ọmọ
àbúrò yẹn ló fẹ́ bá ṣe wedding. Ìgbà tí yẹn post àbúrò pé rest in peace wá ní pé pé wọ́n ní gbé olúkú gbé ó ní Elizabeth kú pọ̀ ní bí ọmọ yóò fẹ́ kú sùn lọ́rùn bí ẹ kó fóun lẹ̀. ọ̀rẹ́ náà sọ pé yín ò tiẹ̀ já kankan yóò mọ kankan tì í kódà àbúrò ẹ̀ gangan lọkọ ẹ̀ fẹ́ fẹ́yìn sí ó fẹ́ bímọ kàwé ló lóyún. àwọn fẹ́ràn wọn lè ní sí òtí pọ̀dù kan gbọ́dọ̀ wá lóyún tó fẹ́ bímọ tó fi kú. wọ́n á ní ó ti ní kó tó kú lọ́dọ̀ yín wípé ṣe bọ́ọ̀rọ̀ yín ló fún lóyún ọ̀rẹ́ mi wò ló wá dárúkọ ọkọ ẹ̀. irọ́ ló pa wá send àwọn evidence sí mi. tó lọ ṣe wedding pẹ̀lú wọn nílùú wọn tó lọ ṣe wedding pẹ̀lú ẹ̀ nígbà tó wá kú tó pé àbúrò tó ń tọ́jú ọmọ nísìn wọn gbọ́ pé wá fẹ́ eré yẹn ló ń sá káàkiri torí pé wọn gbọ́dọ̀ mọ̀ pé ó ti níyàwó nílé kó tó wá fẹ́ ọmọ àwọn wọn sọ pé yàlẹ́ ẹ̀ ló pọ̀ ọmọ àwọn but ọmọ mọ̀ pé òun dá ẹ mọ̀ àwọn fámìlì ò gbọ́dọ̀ mọ̀ wọn ò mọ̀ pé ó ní fámìlì kan síbi kan wọn bí lè pọ̀ ọmọ yẹn làkọ̀ bí ẹ̀ wọn ṣe ní kó wá fẹ́